ọmọ Yorùbá ẹ wò ó àkó oríire Ibrahim Traore nílẹ̀ Yorùbá. ọmọ Yorùbá ẹ bá wa sẹ́ndì fídíò ẹ jẹ́ kó dé oko ibi tó ọmọ Yorùbá wà káàkiri àgbáláyé, pàápàá jùlọ àwọn tó ń sọ pé ilẹ̀ Yorùbá ò lè dá dúró, tí wọ́n sọ pé ilẹ̀ Yorùbá ò lè gbòmìnira. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa sẹ́ndì fídíò yìí sí wọn. àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá tá à ń bá sọ̀rọ̀ látijọ́ yìí tí wọn ò gbọ́, ẹ bá mi sẹ́ndì fídíò yìí sí wọn. torí this is a big message from Ibrahim Traore fún gbogbo ọmọ Yorùbá tá a ní láti gbọ́. ọmọ Yorùbá tí bá níná jó lórí omi, ẹ má sáré máa sọ pé rọ́ ni, ẹ gbìyànjú kẹ gbọ́ nǹkan tí màá fi sọ. ẹlòmíì wà akọ̀wò ìṣẹ́jú kan á jáde á ní ẹ torí pé kò mọ̀ nǹkan tó ń lọ. now ọmọ Yorùbá Ibrahim Traore ó ti ránṣẹ́ sí wa, sí àwọn ọmọ Yorùbá, sí àwọn ọmọ Ìgbò, sí àwọn Haúsá. yes, torí pé Ibrahim Traore fún ara ẹ̀ ó mọ̀ pé we have more than 50 million Ibrahim Traore in Nigeria. kò kìí ṣe kúkú nìkan ni Ibrahim Traore ṣe, because that is one of the most popular things táwọn èèyàn gbé káàkiri nípa Ibrahim Traore. Ibrahim Traore ó ṣe àwọn nǹkan bíi méjì kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ẹ pé àwọn kọ̀ọ̀kan ló gbé jáde táwọn olórí burúkú aláyébàjẹ́ ọ̀dàlẹ̀, káwọn ọ̀jẹ̀lẹ̀ gúgú jẹ́lẹ̀ òwò, àwọn alájẹfẹnunulẹ̀, àwọn tó jẹ́ pé wọn ò lè jẹun kó má jẹ́ tán láwo, tó bá tún jẹ́ tán nu abọ́ wọ́n á tún máa lé tilẹ̀ lẹ́mù. àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí ajáposáyà. ọmọ Yorùbá ó ti set torí pé kí ni Ibrahim Traore ó ti jẹ́ kí àwọn ọmọ Yorùbá ká mọ ohun tó lọ. kódà àti ráwọn ọmọ Ìgbò náà tínú wọn ń dùn tó ní ṣáwọn ò sọ àwọn ló gbogbo kiri ìlàwà náà ti rí kí Ibrahim Traore kó tó sẹ́ndì mẹ́sẹ̀gì yìí àwa fún ẹ wá mọ̀ pé yóò máa kóòlù pẹ̀lú láìpẹ́. ọmọ Yorùbá ẹ̀yà bẹ̀ tí ní kí àwa kú oríire nítorí pé kí ni òmìnira Yorùbá ti dé tán. bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹ wá jẹ́ àdúrà àtàwọn máa gbà lélẹ́yìí. kò kì í ṣàdúrà pé Ọlọ́run jẹ́ ká rí ilẹ̀ wa, Ọlọ́run ti gbà á fún wa, Ọlọ́run ti gbàdúrà wa nípa ìyẹn. ohun tó kù sí ni pé ẹ jẹ́ ká gbàdúrà ká túbọ̀ bẹ Ọlọ́run fún bàbá wa Professor Banji Akintoye pé ọjọ́ tá bá máa na àsíá Yorùbá sókè pé ilẹ̀ Yorùbá dá dúró, kọ́lọ́ má jẹ́ kí ikú ti pa bàbá yẹn kó tó dìgbà yẹn, kọ́lọ́ fún ọ lẹ́mìí gígùn. ohun tí gbogbo ajọ́ ń jà fún lọ́wọ́lọ́wọ́ yìí, kọ́lọ́ ń wọlá inú kan tí gbogbo àwa tá à ń jà jẹ́ nìyí tá à ń lò kó wá lọ́ọ̀rá ẹ̀mí wa, kọ́lọ́ ń wá jẹ́ kẹ́mi wá gùn kó kọjá ìgbà yẹn, kó ṣojú wa láyé wa, nǹkan má sí láàmọ́, nǹkan má sí inú kòtò, ká dẹ̀ má sínú ayé baláì wà láyé, ká wà ní kòtò dá, ká lè pìtàn fáwọn ọmọ àtàwọn ọmọ wa pé kò rọrùn báyìí la ṣe, báyìí ní nǹkan tí Ibrahim Traore tó fi ránṣẹ́ sí wa, táwọn náà bẹ̀rẹ̀ pé yes kọ̀ǹfàmù ni nǹkan báyìí ni Chief Sunday Igboho sọ fáwọn ọmọ Yorùbá ni wọ́n dẹ̀ dúró tó ṣe fún wa. àti it's a good thing. mò ń fàsìkò yìí pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu ṣàkíyèsí. mo mọ̀ pé kẹ́mi tó rí fídíò ìbàbá Tinubu ti máa rí àti gbogbo àwọn kábínẹ̀tì wọn, but ó kọ̀ wá unfortunately pé bàbá Tinubu wọn ò gbọ́ nǹkan táwọn ọmọ Yorùbá sọ láti lè. but I'm very happy pé nísìnyí àwọn náà ti wá rí nǹkan tó ń lọ. lára pé wọ́n rí nǹkan tó ń lọ ni wọ́n fi ṣe ohun tí wọ́n ṣe. kí ni nǹkan tí wọ́n ṣe? ǹjẹ́ ti gbọ́ pé kí ni pé kí ni ǹjẹ́ ti gbọ́ pé kí ni pé kí ni ǹjẹ́ ti mọ̀ pé kí ni ǹjẹ́ ti gbọ́ pé kí ni ǹjẹ́ ti rí pé kí ni. nǹkan méjì mo fẹ́ sọ kí n tó ti Traore négún láti ń kẹ́yìn ìgbàlẹ̀. màá kọ́kọ́ sáré sọ̀kọ̀kan tí Tinubu ṣe. now láàánú òde yìí President Bola Ahmed Tinubu wọ́n ti approve forest drive
armed forest guard, àwọn security tó máa gbé ìbọn automatic machine tó máa secure gbogbo forest ilẹ̀ Yorùbá. Ohun tó dáa ni kódà wọ́n ti approve ẹ̀, kò sí pé wọ́n ṣe ka bíìlì ẹ̀, and wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn fún ara àwọn mọ̀ pé Fúlàní pa wá. Ẹ̀bẹ̀ kan tèmi wá fẹ́ bẹ̀ bá Tinubu lélẹ̀, kó má sọ di politics. Bó ṣe dá armed forest guard ilẹ̀ yìí, kó jẹ́ kó wà independent, kó má dàbí Àmọ̀tẹ́kùn. Gbogbo wa la rí bó ṣe bí àwọn olóṣèlú bó ṣe mess up Àmọ̀tẹ́kùn, tó jẹ́ pé torí ohun tó ń ṣẹlẹ̀ sámọ̀tẹ́kùn lè ní bàbá wa olóyè Sunday Igboho ṣe reject offer tó fún wọn. Torí pé nígbà tó dá Àmọ̀tẹ́kùn sílẹ̀, bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, àwọn la gbọ́ pé wọ́n kọ́kọ́ fẹ́ fi ṣe olórí pátápátá ní Àmọ̀tẹ́kùn, tá a máa darí àwọn ọmọ tí wọ́n lọ máa flush àwọn gbé wa, tó máa gbọ́ wa lé àwọn Fúlàní ìdàrú, táàbò máa wà nínú ìlú. Ohun tó jọ sọ nìyẹn. At the end of the day, allegedly akọ̀tún gbọ́ pé wọ́n ní kò rí bẹ́ẹ̀ mọ́ o. Online everybody ti máa lọ máa gba fọ́ọ̀mù, but àwọn sì lọ máa jọ̀gà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ àgbà, gẹ́gẹ́ bí ẹni tó mọ ohun tó ń lọ, bàbá mi olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n kọ̀ sílẹ̀ gẹ́gẹ́ bó ṣe kọ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tágbọ́ngbà yẹn pé wọ́n kọ̀ sílẹ̀ gbà tó gbé wá bá wọn. Chief Sunday Igboho sọ pé rárá, ó ṣe nígbà wọn kì í joyè ṣùgbọ́n àwọn lè bọ̀ sípò, but tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ ti fẹ́ ṣe lélẹ̀, àwọn yọwọ́ àwọn yọ ẹsẹ̀. Pé báwo lẹ ṣe máa ní ẹni nǹkan local security, ẹ wá ní kó lọ máa gba fọ́ọ̀mù lórí website tí àwọn gómìnà wa ti ṣe, tá a mọ̀ pé wọ́n máa sọ di kó máa politicalize ẹ̀. Before you know, wọ́n ti sọ di APC and PDP, which is the same thing that is happening now. Gbogbo alágbọ́n kan ti General Tòkú sọ tí màtí wọ́n ti fún mi bàbá yẹn. Wọ́n ní Àmọ̀tẹ́kùn kò lè dá nǹkan ṣe. They are just like support. Bóyá àwọn ọlọ́pàá wà níbì kan, wọ́n wá ipò kan fẹ́ le jù, èyí tó yẹ kó fi pé army, wọ́n á pe Àmọ̀tẹ́kùn. Àmọ̀tẹ́kùn lè dá launch operation aṣẹ́wọ̀n. Ọ́fíìsà Àmọ̀tẹ́kùn kò lè gbọ́ pé Fúlàní jíyàn gbé mbẹ̀ yẹn kó má kọ́kọ́ lọ sí station lọ bá DPO náà. Kódà kò lẹ́tọ̀ọ́ àti yọjú síbẹ̀. Kódà bígbà tí èèyàn fọwọ́ tún fún èèyàn kan tó wá fọwọ́ sì gbà padà, bígbà tí wọ́n fún èèyàn kọ̀ọ̀kan ni. Wọ́n tiẹ̀ fún èèyàn kọ̀ọ̀kan gan la máa sọ. Òun ló dífá fún tí a lot of powerful people tí wọ́n fi pull out nínú Àmọ̀tẹ́kùn nígbà tí wọ́n ti rí pé wọ́n ti sọ di politics. Báwo lẹ ṣe máa sípò nǹkan local security, ẹ máa ní kó lọ máa gba fọ́ọ̀mù tó wà lábẹ́ gọ́vnà. Débi pé gọ́vnà jẹ́ kó máa yé yín pé tẹ́ẹ̀bà ti dìbò fún mi, ìgbà kan àwọn kan, ìwọ́n tó bá ti ṣe ti pàtì wa, ìgbà tó dára ní bọ́wùdù lẹ́ẹ̀lẹ́kọ̀ọ́. Ìdí mi lọ fẹ́ rò ń gbà yẹn, tọ́ni kí lọ bá party chairman, kí lọ bá ward leader mi kó kọ lẹ́tà sí local government chairman. Màá mú lẹ́tà local government chairman, màá wá mú wá síbi tí mo ti fẹ́, tí wọ́n ti máa train mi fún ní bọ́wùdù. Nǹkan òun báyìí mú mi rí ọdún ọ̀pẹ. The same thing nígbà tí mo fẹ́ join army ní about 4 years ago, nígbà tó ju pọ́n mi àtijọ́ àti mú wàhálà, mo kọ̀ wípé jẹ́ ẹ lọ join army ìgbà yìí 4 years ago. Báwo ọ̀rọ̀ tí mo ń sọ yìí gan, ìsọkúsọ wo ni mo sọ? 4 years báwo? A ti fẹ́ tó 12 years. No, kàṣà ìdìbò àbí 10 years. 10 years, yes. Bí mo fẹ́ join Air Force, almost gbogbo nǹkan tó ní ká wá ni mo ti rí. Ó bá di pé lọ sí wọ́ọ̀dù ẹ, lọ bá wọ́ọ̀dù leader ẹ, a fún ẹ ní lẹ́tà kan. Lẹ́tà yẹn ló máa mú lọ bá local government chairman tó máa attestify, tó máa bẹ̀ ṣe attestation pé lóòótọ́ ọmọ ìlú ni ẹ́. Ìwọ tó bá dẹ̀ bá wọn ṣòṣèlú, wọn ò ní dá ẹ lóhùn. Torí èmi òṣèlú gbà yẹn wọ́n dá mi lóhùn. Mo dá fíìmù fọ́ọ̀mù rẹ̀ bóyá mi bá tiẹ̀ ti kú báyìí. Only God knows. Now, kí ni nǹkan tí Ibrahim Traore ṣe? Gbogbo ara gbọ́ pé northern part of Burkina Faso, àwọn terrorists take over there. Just like
wọ́n ṣe take over north Nigeria tó jẹ́ pé the control kódà ti Burkina Faso gan ò tó ìdásí mẹ́wàá tiwa ìyẹn ti Naija gbogbo northern states làwọn Fúlàní làwọn terrorists ti take over gbogbo military base ni wọ́n ti take over which èmi àti yín dẹ̀ mọ̀ wípé kíní yìí wọ́n mọ̀ ń tẹ́lá fún mọ̀ pé wọ́n mọ̀ ní pé ẹ lọ wo nǹkan tí Ibrahim Traoré ṣe kí ni population Burkina Faso kí ni military power mélòó ni Burkina Faso ní they use ordinary 3 drone mẹ́ta péré ní Ibrahim Traoré lò tó launch ó kíìsì gbogbo àwọn terrorists wọ́n tún arrest àwọn tó jẹ́ olórí wọn drone mẹ́ta péré 3 méjì ń ṣe ìkan record that's 2 drone ìkan record above the sea level tó fò bí i 60,000 feet above the sea level ìyẹn ló capture everything ló record gbogbo nǹkan tí wọ́n ṣe sẹ́wọ̀n pé documentation gbọ́dọ̀ wà fún nǹkan tí wọ́n ṣe ẹ wo àwọn àmì tí wọ́n kó lọ ẹ wo bó ṣe equip wọn Burkina Faso lówó tó Nàìjíríà àmì Burkina Faso kò ní iṣẹ́ tó àmì Nàìjíríà ẹ lọ wò náà ìyẹn lẹ́tí máa mọ̀ wípé àwọn kàbá ló ń control bí wọ́n ṣe ń pa wá yìí tí ó bá rí bẹ́ẹ̀ ohun tí Ibrahim Traoré ṣe yẹn kò ní rí ṣe lẹ́yìn tí ó ṣe yẹn tán àwọn Al-Qaeda wọ́n tún wá lọ reinforce they are more than 6,000 gẹ́gẹ́ bí kọ́ta gbọ́ wọ́n wá ya wọ northern part of Burkina Faso ǹjẹ́ ọmọ títí Traoré ṣe kò lo drone fún wọn mọ́ silently ó kọ̀ wọ́n àwọn àmì tó ń lọ bí 1,000 tọ́ba ní tó bẹ̀ díẹ̀ ló máa ó wọ́n wọn lọ wọ́n dẹ̀ wọ ọmọgbó yẹn wọ́n dẹ̀ fọ gbogbo bẹ̀yẹn mọ́ kódà wọ́n recover a lot of sophisticated irinṣẹ́ ìbọn kọ̀ọ̀kan àdó olóró wọ́n recover millions of sefa owó tí wọ́n ti lè sọ pé iye báyìí ló jẹ́ ẹ ọmọ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ rò pé ẹ̀ tí ì rí fídíò tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó yá ẹ wò ó. Nigeria is finished. Now bandits na dey see so. Now bandits na dey see so. Now money na they share. Now see say bundle. Now bank they for carry this money come out. When they give bandit, now see bandit for Nigeria now they share money. See bundle. Nobody they talk anything. Not be bank. This money for come out. Who go give bandit this money? My people, Nigeria is finished. My people, now the matter, when they be this so, they can see bandits. See them. See go bundle. Now see them. Totally unbelievable. See them. Now see them. See money. Who are the people sponsoring these bandits? Make una tell us, we don't understand. We don't see I'm saying not be one Nigeria. No. Some people, now they get in Nigeria pass others. What is going on in our country? Una see ego, una see the money. Make una help us ask these bandits the rights when they get where other Nigerians no get. From the look of things, because say they be bandits, they get right. That is what we are seeing right now. They get right. As a bandit, you can do anyhow. You can buy people. You can do whatever you want to do, provided you are a bandit. For Nigerian government, what is going on? Tinubu government, what is going on? What is going on, my people? Make una see matter. èèyàn wá sẹ́yìn náà ti rí àwọn fídíò yẹn ṣe pé Ibrahim Traoré ìbẹ́ anybody ṣe rí lóòótọ́ we did not support coup but tá a bá gbé coup sẹ́gbẹ̀ẹ́ kan ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Ibrahim Traoré ti ṣe tó dá tòmátò factory sílẹ̀
ó dá company tó ń ṣe mọ́tò sílẹ̀, kò ń ṣe mọ́tò, kò ń ṣe pé wọ́n á ṣe mú Burkina o rárá. Natural resources wọn wọ́n fi ń produce mọ́tò yẹn tí wọ́n ṣe ní Burkina Faso ó fine, ó dá ju Mercedes Benz lọ, ó ní functions ju Mercedes Benz lọ, kò dẹ̀ wọ́n tó Mercedes Benz rárá. Wọn ò ṣe láti fi pawó, wọ́n ṣe láti easy ìlú ni, pé káwọn ọmọ ìlú kọ́ bá ná millions wọn tó ra mọ́tò tó wọ́n ti bí àbí 50 million ní Nàìjíríà, wọ́n lè kọ́ sọ 5 million sefa owó tó yẹ kí kò ní pa wọ́n lára, níbi táwọn èèyàn máa jáde láti wá ra mọ́tò yẹn. Wọ́n tún ṣe housing for all, nǹkan tí bàbá wa Awólọ́wọ̀ ṣe nígbà yẹn. Wọ́n ti ń kọ́lé fáwọn arúgbó, àwọn àgbàlagbà, state elder men also, àti àwọn tí wọ́n nílé tó wà homeless. Nísìnyí báyìí kò sẹ́ni tó jẹ́ homeless wọn ní Burkina Faso. Ẹ lọ medical facility wọn, kábíyèsí Elédùmarè. Burkina Faso ti launch satellite space, a lot of things. Ṣá máa pè yẹn ní destruction, ṣá máa pè yẹn ní coup, àbí ká sọ pé lọ́kọ́ gbàdúrà àwọn Burkina Faso ni. Bàbá Tinubu, ẹ ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní Ivory Coast. Ẹ má jẹ́ káwọn western world ẹ má jẹ́ káwọn Fúlàní yìí kọ́ tì yín ní tìkùtì. Gbogbo àwọn terrorist tó ń pa àwọn èèyàn lẹ̀ Yorùbá yìí, ẹ tètè bá wá nǹkan ṣe sí. Nílẹ̀ Haúsá, nílẹ̀ Ìgbò, ẹ tètè wá nǹkan ṣe sí. Torí àwọn wèrè tẹ̀ ń wò yìí, àwọn Fúlàní, àwọn ló máa lù máa jó lọ mo wà lẹ́yìn. Tẹ́ bá padà wò ẹ̀yìn báyìí, ọmọ Yorùbá nìkan lẹ máa rí. Kí ló wá dé tí ẹ̀kú fẹ́ kan sọ wọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ Yorùbá? Àwọn kàwá ní ti yín, àwa là lè dà yín, àwa là lè hùwà tí ò dá fún yín, torí àwa fẹ́ òmìnira. Ẹ wo bẹ ṣe ń forí ṣe tẹ́ ń fọhùn ṣe fáwọn Fúlàní, ẹ wo tó fi ń sọ fún yín. Ẹ má jẹ́ ká Amẹ́ríkà tàbí France kó tì yín láti lò yín against Burkina Faso. Kò ní rọrùn, Russia wà lẹ́yìn wọn o. Gbogbo ara mọ̀ fáwọn Wagner wọ́n wà pẹ̀lú Traoré. Ẹ wò kí ló fà á tí wọ́n fi ṣe tó ṣe fún Ivory Coast president yẹn, torí pé kò gbàgbọ́ ó ń help America àti France allegedly láti máa launch drone sí Burkina Faso. Ẹ wo tó fi dúró gbogbo àwọn àmì Ivory Coast inú wọn ń dùn bọ́ sí ìgbàjọba yìí, gbogbo olùgbọ́n nínú wọn ń dùn allegedly tí wọ́n gbàjọba. What are we talking about? Ó túmọ̀ sí pé tí Nigerian government tó bá fẹ́ stop Fúlàní tó ń pa wá, ṣé mo kí bó ti máa ń sọ̀rọ̀ yẹn tipẹ́tipẹ́, kò gba federal government ní 1 hour, wọ́n máa wipe every ní gbọ́ǹkan tó ń jẹ́ Fúlàní ẹ̀sìn ẹ̀mọ́. Kò dẹ̀ ṣe bàbá Tinubu náà fẹ́ lọ jà ń bẹ̀, kọ́kọ́ give order ni, order là ń bẹ̀ wọ́n pé kọ́ give, kọ́kọ́ sọ executive order. Ó yá o, gbogbo ẹ̀yin service ẹ wá ní meeting, tó bá dẹ̀ ti ní tó bá ti pé meeting tán, ẹ lè pe meeting ẹ̀ lọ sí France tàbí sí US, kó má di pé tí bá lọ sọ̀rọ̀ ẹ tán tó máa lọ gbé wọlé yín lórí àbákùbákọ̀ tó máa fẹ́ gbàjọba. Oh my goodness, executive order ni. Ó yá gbogbo ẹ̀yin service chief tẹ wà ní gbogbo states ní àwọn ìlú tí wọ́n ti ń pààyàn, ó yá báwọn ṣe ń sọ̀rọ̀ yìí, ẹ mobilize lọ síbẹ̀ kẹ́ lọ neutralize everywhere, gẹ́gẹ́ bí nǹkan tí Abubakar sọ Àtíkù tó ní Ọbásanjọ́ ṣe ń gbà yẹn, tó ṣe nígbà yẹn tí wọ́n lè gbọ́ngàn tó jẹ́ Boko Haram mọ́. Ó ní ìjọba tó gbà lẹ́yìn òun ló tún jẹ́ kó tún dìde padà. Táìmù yẹn náà dẹ̀ ni Sultan of Sokoto become Emir of Sokoto. Táìmù yẹn ló become Sultan of Sokoto. Bí a bè year to 2 years interval. Ẹ̀rẹ̀ lọ́wọ́ láti gbà yẹn ṣe ló ń gbèjà wọn lórí kúkú Fúlàní àpàyàn. Àkàwọn ọmọ ẹ̀dẹ̀ ni gẹ́gẹ́ bí kọ̀tà gbọ́ tó bá pè wọ́n tó bá ti wo fídíò tí mo jùlẹ̀ láti lọ́wọ́. Bàbá Tinubu wọ́n ṣe gudugudu méjì ẹ̀yà mẹ́fà. Ẹni tó bá ṣe dáadáa ẹ jẹ́ ká yìn, ẹni tó bá dẹ̀ tún ṣe ìdàkejì ká yẹ kókó tọ̀tọ̀ tó ṣe ò dáa. Now kó tó di kí máa bọ́ sí ìpele kẹta, ọmọ Yorùbá ẹ support Masbi TV. Rally wa ti dé tán o, kò wá ṣe rally nìkan o, studio ti Masbi fẹ́ drone ta fẹ́ lò ìtìsí,
ìta ní tó wà lọ́wọ́ wa nígbà tó ń ṣe that much standard. I need the professional camera, I need the external camera for laptop, I need the desktop. Àwọn kọ́ ọ̀tẹ́ ìtawà fẹ́ ṣe táàdì ṣe lórí laptop àfi kéèyàn ní desktop tó máa ní graphics high card, graphics high quality card, tó máa ní graphics card tó quality gan, tí version high tó máa jẹ́ gaming desktop. I dey need the more phones, I need the more tripods, I need the generator, I need a lot of things, router, torí pé ẹ̀rí pé wọ́n pa network ní Ivory Coast. Táwa náà bá bẹ̀rẹ̀ rally kò sí nǹkan tí wọ́n lè ṣe. Tá bá bẹ̀rẹ̀ peaceful rally wa kò sí nǹkan tí àwọn ará bí yóò lè ṣe. Àtìgbà tá a ti ń ṣe peaceful rally ìjọ òun náà àtàkì wa. Ọmọ Yorùbá lágbára Ọlọ́run àjàyè la máa jà. Ó ti di dandan kí ilẹ̀ Yorùbá gba òmìnira. Bó tiẹ̀ jẹ́ insecurity yẹn nìkan ni bàbá Tinubu ṣe. Gbogbo ayé ò ní gbàgbé wọn. Wọ́n á ní kí ó kù díẹ̀ tí Nàìjíríà máa pín, bàbá Tinubu ló bá wọn gba, bàbá kú ló tààkù insecurity kí ó tó di pé Nàìjíríà fi pín. Gbogbo ọmọ Yorùbá máa ṣàdúrà fún títí ayérayé ni. Èyí kọ́ lẹ fẹ́ ṣe, ẹ give order. Iṣẹ́ àwọn àmì nìyẹn. Tó bá dẹ̀ possible gan, gbogbo àwọn tó jí wọ́n hold position nínú Nigerian army tí wọ́n ṣe bá ṣe fẹ́, ẹ yọ wọ́n kẹ́ pààrọ̀ wọn. Kọ́ lọ jókòó lé kọ́ lọ rọ́kú sílé. Ẹ wá àwọn tó ready young guys tó ń sọ́gun dáadáa. Ẹ máa rí ọ̀gá àmì mi báyìí kíkọ́ dàbí agbe pító ni. Tẹ́ bá rí ọ̀gá àmì mi kò lè dárìn. Ọ̀gá àmì rẹ̀ báwo ló yẹ níbẹ̀? Ọmọ Yorùbá ẹ wò ní rí jù báyìí lọ. Ẹ̀yin tẹ́ bá ti wo fídíò tí mo ṣe last ẹ lọ wò. Ibrahim Traore is real. We have millions of Ibrahim Traore in Yoruba land that are ready to send away all these olórí burúkú kaba. Sorry, the Fulani terrorists. We did not support coup. We embrace democracy, and that's what we want. But moreover, Ibrahim Traore have proved to the world that African leaders are the one looking at these terrorists. They know how to execute them. Tẹ́lẹ̀ gbọ́ wọn mọ́ láíláí. Tí Chief Sunday Igboho bá kápá Fúlàní, ṣé apá federal government ní wà ní ká, ẹ káwa náà wù dáadáa. Àti rí nísìnyí pé